tó yẹ sí pé ọ̀rọ̀ yìí dá wàhálà lẹ̀ náà ní ọ̀rọ̀ pé bọ́ ọ bá fẹ́ rí ayé ọkẹ́ ìsọ́nà. Bọ́ ọ bá sì fẹ́ lówó ọkẹ́ ìsọ́nà. Ọ̀rọ̀ yìí broadly speaking ó yẹ ẹ̀ka ní ọ̀pọ̀lọpọ̀ náà ló kẹ́ ìsọ́nà nítorí ayé tí ó sì lọ fún ọkẹ́ ìsọ́nà. Ọ̀pọ̀lọpọ̀ ló kẹ́ ìsọ́nà torí ayé tí ó sì mọ̀. Bàbá ti gbọ́ ọ̀rọ̀ kan, ẹgbẹ́ àṣẹ ìdìrásá ọ̀rọ̀ yẹn, ẹgbẹ́ ká tìtì ọ̀rọ̀ yẹn, ìwọ náà máa wá bí ààrẹ pé tí ò sínú àwọn tó kẹ́ ìsọ́nà nítorí ayé. Yẹn fún ọ lápèjúwe kan nínú àwọn tó jásí pé torí owó ni wọ́n fi kẹ̀yìn sọ́lọ̀ torí ayé náà fi kẹ̀yìn sọ́lọ̀ tábà wá rí owó yẹn tán wọ́n wà á da ẹjọ́ ọlọ́run tó ti dé padà o. Ìgbẹ́ méjì náà ni máa mú yẹn kẹ̀yìn sọ́lọ̀ ìta abẹ́jẹ àti ìta abẹ́jẹ. Torí tí yóò jẹ́ tàbí yóò kẹ̀yìn sọ́lọ̀. Torí tí yẹn fẹ́ jẹ́ yóò kẹ̀yìn sọ́lọ̀ yóò wá wà lórí ìṣesí tí mo fẹ́ jẹ àti tí mo fẹ́ jẹ tí ìpẹ́ tí ó fi jẹ òun ló wà ní bàbẹ̀. Àwọn èèyàn wà ní Èkó, Òṣòdì, gbogbo inú ọjà tí wọ́n ti kẹ̀yìn sọ́nà ògbẹ́gbà. Lápẹjú ẹni sì súrì irun àyíláde wọ́n sì ń pèrú. Ó sì gbọ́ pé wọ́n ń pèrú. Ó sì dúkòó di ọjà. Dákun ní mímẹ́ǹtì yẹn kí ló ṣe ọbẹ̀ ìfọlọ́hún ni àìmọye ọlọ́jà lónìí gbogbo èèmù rẹ̀ ní pé ẹnu ọba ìṣẹ́jú mẹ́wàá tí ó fi dìde lọ́dún kírun yẹn yóò ti wò pé àìmọye kọ́sọ́mà ni ó ti wá tó bá pa gbogbo owó òun ẹ̀tẹ̀ sókùn rẹ̀ nìyí àmì. Ìwọ́n tó ń tajà lọ́wọ́ tí wọ́n ń kírun tó dìde ó ti kẹ̀yìn sọ́nà. Ó kún ní àsìkò áfírí yìí tí ọjà yìí lọ́wọ́ bá. Wọ́n sì ń pariwo Allahu Akbar, Allahu Akbar. Wọ́n náà gbọ́ àpọ́jà tó yẹ ò jẹ́ kó lè dìde ó ti kẹ̀yìn sọ́nà nítorí owó. Bábí ìdí ọjà ló bá wọn o. Torí kálukú náà bí ra rẹ̀. Láàbọ̀ máa fọ́ àwọn ẹni bisikíìtì kí wọ́n dákẹ́ dákẹ́. Àwọn èèyàn máa distract. Ẹjọ́ àti ẹjọ́ ẹsẹ̀ àṣùbà ò bá lé ojú lọ ọjà ni. Kò dé kí àṣùbà. Ibi tẹ́lẹ̀ mi fẹ́rẹ̀ ayé àgbọ̀wọ́dé aago márùn-ún yìí kò lé wọ́n ìpẹ̀rù àṣàwọ̀ ìpẹ̀rù àṣùbà. Àṣùbà ó lọ, Súrì ó lọ, Átìrì ó lọ, Mágírìbì ó lọ, gbogbo àwọn àsìkò yìí ó tẹ̀ ìsọ́lọ́wọ́ tó bá wá di lálẹ́, àwa ló ń fẹ́ kọjú sọ́lọ́wọ́, àwa ló gbogbo ẹ̀ papọ̀. Ìrun àdìpọ̀ ní ìjọlọ́wọ́ lójú. Ṣé ẹni pé ó kọ́ ìsọ́lọ́wọ́ láàárọ̀, ó kọ́ ìsọ́lọ́wọ́ lọ́sàn-án, ó kọ́ ìsọ́lọ́wọ́ ní Mágírìbì ìṣá yìí tó bá wá di ní alẹ́, tó bá tún bẹ̀rẹ̀ ọlọ́run rá ní ọlọ́run gbòde o. Mo wá kọjú sí ọ̀padà yóò wá jẹ́ ẹ̀pọ̀ ọ̀nà tí àwọn ọ̀tẹ́ ń gbà tẹ̀yìn sọ́lọ́wọ́ tọ́tún wá ń sọ fáwọn ẹgbẹ́ padà. Dẹ́gbà bí wọ́n pé èsì tẹ̀ kí Súrì ọ̀rọ̀ ajé yìí rẹ̀ ni. Kí ló mú ọjà ìpèsè Ásírì ajé àpò yẹn ni. Èsì tó kí Mágírìbì ìjọba ìbá yẹn ni. Àlùkùránì sì júwe wọn pé àwọn òun ni wọ́n máa ń tẹ̀yìn sí sọ́lọ́wọ́. Nítorí owó yìí náà. Tèmi kan ni wọ́n pè ẹ̀yìn sí. Ẹnìkan wọ́n sọ̀rọ̀ rẹ̀ fún mi ní Zàbúngọ́ọ̀lì òṣojú mi, ètò Zàbúngọ́ọ̀lì. Wọ́n fi jẹ chairman níbi wàlímọ̀. Ó wá sọ fún àfáà pé òun níbi kan tó wà very important tó ń fẹ́ lọ òun ò ní lè wá. Àṣẹ ń lọ̀dọ̀ olóṣòdì. Àbáyá ẹni ìjókòó tí wà fún bá tiẹ̀ ṣe wákàtí àbí òtẹ́ẹ̀lì ni. Ó ní wọ́n ibẹ̀ yẹn wà very very important. Ṣé ẹ mọ̀ pé wọ́n pèsè tọ́lọ́ wọ́n pẹ́ ìsìn tọ́lọ́ wò? Ọwọ́ lọ bí tó lọ nì. Nígbà tí ó débẹ̀ àti ibi tó lọ tí wọ́n ń sùn mọ́júmọ́ yìí, àwọn àti wọn lọ lè pààyàn síbẹ̀ àti ẹni tó pààyàn àti gbogbo wọn kó gbogbo wọn papọ̀. Ó ní kálukú pélé.
ìgbà tó ṣe wá pè lọ́sẹ̀ wá mọ̀ pé ibi tó lọ ó sì dágbére fún ìyàwó ọmọ pé òun lọ bí wà nínú. ìwọ tó kírun torí ọjà ó kẹ̀yìn sọ́lọ́ ní o ẹlòmíì wá bẹ ẹnìkan tẹ kẹ̀yìn sọ́lọ́ ó wá dalẹ̀ ó da ojúkọ lọ́rùn padà ẹlòmíì ò tẹ̀lé ìgbẹ́ kọjú sí mọ́ ìyẹn ti lọ nìyẹn. ìwọ náà tó wà á jòkó tó mẹ́yẹ gbèsè irun tó wà lọ́rùn rẹ̀ torí ọjà torí òwò ó ṣọ̀wọ́n ní ọlọ́jà tẹ́ẹ̀lì tí wọ́n pèrú tí wọ́n ti lè kó di ọjà yẹn. ó ṣọ̀wọ́n ní ẹni tí ó ti ṣọ́ọ̀bù pé ẹ̀jẹ̀ ti ṣọ́ọ̀bù yìí náà ó fẹ́ lọ sí ọba tó dàbí. Yā ayyuhalladhīna āmanū mā lakum idhā qīla lakum infirū fī sabīlillāhi ithāqaltum ilā al-arḍi. abẹ́ ẹ̀kọ́ tẹ́lifù ọ́ ní sọ fún wa. Mā lakum idhā qīla lakum infirū fī sabīlillāhi. bẹ́ẹ̀ lẹ́kùn kí ló ṣe èyí èyí rẹ. إذا قيل لكم انفروا في سبيل الله wọ́n bá ní kẹ́ ẹ dájú kọ́tọ́ lọ́rùn. انفروا في سبيل الله wọ́n bá ní kẹ́ ẹ wá ṣe tọ́lọ́rùn. انفروا في سبيل الله ثاقلتم إلى الأرض ثاقلتم إلى الأرض. ẹ sì tòkó síbi tẹ́ wà ẹ̀ ní dìde. ثاقلتم إلى الأرض ẹni tí ọmọ kírun tí ó sì jòkó lé bọ́ọ̀lù lásìkò lórí. ثاقلتم إلى الأرض ẹlòmíì ó gba wájú bẹ́ẹ̀ láṣẹ kọjá lọ sí ilé bọ́ọ̀lù ni o. ثاقلتم إلى الأرض. ẹ̀yin náà ẹ wo ní ẹjọ́ ẹ wo ní ọlọ́run. ẹ wo bí apàdé ẹ wo mọ́ṣáláṣí. ثاقلتم إلى الأرض. ọmọ ẹni bá ti ń ṣe bẹ́ẹ̀ ní mẹ́ǹtì yẹn ọbẹ̀ ìsọ́lọ́hún ni. أرضيتم بالحياة الدنيا من الآخرة. wọ́n ní arọ̀dí tún bí ayé ti dúnìyà. lẹ́yìn tí èyí ti láǹfààní àti jókòó yà yìí ẹlòmíì wo tó tàbí àti jókòó yà yìí yà lọ fà á. أرضيتم بالحياة الدنيا من الآخرة. gbogbo ẹni tó kẹ́yìn sọ́lọ́hún torí ayé. gbogbo ẹni tó kẹ́yìn sọ́lọ́hún torí owó. gbogbo ẹni tó kẹ́yìn sọ́lọ́hún torí fàájì àlùkò àdùsọ pé arọ̀dí tún. بالحياة الدنيا من الآخرة. tọ́ba ní kẹ́ ẹ mú kan ayé lẹ fẹ́ mú ní àbọ̀rù. أرضيتم بالحياة الدنيا من الآخرة. ẹ fẹ́ràn ayé jọ lè jẹ́ àmọ̀ lọ. فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل. ìdájú ìtarò káàrí láyé yẹn kékeré ní ẹgbẹ́ gbádùn àlùkè àmọ̀. إلا قليل. kódà tó bá jásí pé ìjókòó kò sí bíyẹlẹ kẹ̀yìn sí láyé tí ó mú sórí kúndùkọ kẹ̀yìn sí ìrù lọ. ìjọ túmọ̀ pé mùsùlùmí ni ọ́nà ni. bá a bá ti tú ẹrù rẹ kalẹ̀ ẹlòmíì kò sí programu tí ó lè lọ. bẹ́ẹ̀ pé ní pre Ramadan lecture yóò lọ bẹ́ẹ̀ pé náà ìdí gbọ́ gbogbo wà ìdàgbọ́ kìkì o. ìwò tí ìjọba wọn bá lójú o. وما هذه الحياة الدنيا إلا لعب ولعب. Dẹ́gbà pé ayé ni ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ wá láyé tọ́lọ́hùn. وما هذه الحياة الدنيا إلا لعب ولعب. Ẹlòmíì sáré àti kọ́lé ló mú kẹ̀yìn sọ́lọ́. وما هذه الحياة الدنيا. Káwálé yẹn kẹ̀yìn sọ́lọ́. Kìí ṣe pé bóyá ó ṣògùn owó. Àìmọye tí ó ṣògùn owó tí ò lo òkè èèyàn tí ò lo pààtì èèyàn tí ó jẹ̀jẹ̀ kújẹ. Àbọ̀dà bíi ló bá kẹ̀yìn sọ́lọ́. Tètè láṣẹ ọlọ́run. Mo gbọ́dọ̀ parí ilé yìí. Owó tí ó fi parí ilé òun ni ò jẹ́ kó ráyè sí ọlọ́run.